gbé wọ̀ yí pé sẹ́lẹ̀ yìí ti ṣẹlẹ̀ yìí náà dídí àmì àbíwè wa ti sọ tẹ́lẹ̀. èdè tí mídíà ní ká máa kójọ báyìí bí ṣe ń rí yìí àbíwè wa ló ti já mọ̀ yí pé yóò ṣẹlẹ̀. ìwé wa ti sọ fún wa pé yóò ṣẹlẹ̀. tí bá ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kọ̀ gbọ́dọ̀ bá a lójijì. ibo ìwé wa ti sọ fún wa àwọn àpàdà sọ́dọ̀ ní Muhammad. ọ̀ya wàdùhà. wàdùhà wal-layli idha saja ma wadda'aka rabbuka ma qala wa-lal-akhiratu khayrun laka mina-l-ula wa-la-sawfa yu'tika rabbuka fatarda alam yajidka yatiman fa'awa. ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. والدعاء àwọn afẹ́ àní súra yẹn sábàbù nù sùúrù rẹ̀ lọ́dọ̀ àwọn àfa ó pọ̀ àmọ́ wọ́n yóò yé wa yí pé àkọ́kọ́ ẹ̀kọ́ tó fẹ́ kọ́kọ́ mú bẹ̀ ni pé kò sẹ́dá náà láyé tí ń bá ń lò yóò dá àsìkò tí ó ṣèkì ọlọ́run ti kẹ̀ báyìí tó ń gbọ́ fẹ́ dá òtí rẹ̀ àbí ọlọ́run ò sí pẹ̀lú ìlú ọtọ́ àsìkò náà fà náà ní tí wọ́n ń sọ níta ó ṣe déédéé tí ń ṣẹlẹ̀ nínú ilé wọ́n fi ṣe ẹ̀yẹ ìfọ́pẹ́ rẹ̀ lẹ́nu ọlọ́run ìwọ́n àmẹ́bẹ̀ ọlọ́run ọlọ́run ránṣẹ́ ọ̀rọ̀ rẹ̀ nípa ọlọ́run ti dá adára rẹ̀ ọlọ́run ò sí pẹ̀lú ẹ̀ má sọ ọmọ bọ́ọ̀rù èèyàn ni ọlọ́run tí wọ́n ń ṣẹlẹ̀ nínú ilé tá ànábì náà mọ̀ fún rẹ̀ pé ń ṣẹlẹ̀ ní pé kó àyè ọ̀wá mọ́ òrí jìbìrì ìlú mọ́ ọtọ́ àgbẹ̀jọ tí wọ́n sọ ń ta ó ti di kẹ́mìrì ọmọ gbọ̀n àmọ́ àfa mú ikímà jáde wọ́n mú làákà ìjáde ńbẹ̀ fún wa ọ̀pọ̀rọ̀ bá ṣẹlẹ̀ ọ̀rọ̀ ẹ̀ṣẹ́ ọ̀lọ́mọ wọ́n ní ànábì fúra rẹ̀ sallallahu alaihi wasallam lọ́wọ́ pé ọmọ ọ̀dọ́ rẹ̀ Haulat kí ló fura sí ti ṣẹlẹ̀ ní ẹ̀fárímẹ̀tì ká ọmọ ọ̀dọ́ ní àkọ́kọ́ ẹ̀kọ́ tí wọ́n fi amúlẹ̀ ń gbé má fojú kéré ẹ̀dọ́ ọlọ́wọ́ bá kan ta ni Haulat lẹ́gbẹ̀ẹ́ ànábì Muhammad sallallahu alaihi wasallam àmọ́ ànábì wo ìgbé kí ló fura sí ó lóun wò kò sí nǹkan kan lẹ́tà wọn lọ wá rí bíi eku tó ti kú ó ti wá jẹrà sábẹ́ bẹ́ẹ̀dì àwọn láti wá kílìnì ẹ̀ àwọn láti wá ní táìmù tó ń kílìnì rẹ̀ ń tọ́ mọ́ òun wá rí i pé oníṣẹ́gun bànẹ́bí àpẹẹrẹ tí máa ń ṣẹlẹ̀ ìpé wà yìí ti dé padà ọ̀sọ̀kalẹ̀ sáà nẹ́bí àkọ́kọ́ wọn fẹ́ mú ọ̀rọ̀ ẹ̀sìn bẹ́ẹ̀ ti jẹ́ ìkímọ̀ yìí pé ọlọ́run ò ní gba ìbádà lọ́wọ́ wa. ìlàbí tàhárà. àtúkọ́ mọ́. ìfi jágbe bẹ́ẹ̀ fárúmẹ́ǹtì ẹ bá dọ̀tí àbúrò kan bá dọ̀tí láníyàn àbọ̀ bá dọ̀tí nìkankan ó lè má di gbígbàdúrà. iná láàtọ̀ yìí ìgbé ọba tó má ni. láyé gbọ́dọ̀ láàtọ̀ yìí bá. alásìkò ya wá yìí sọ̀kalẹ̀ padà inú ànábì dùn ìgbà tí inú ẹ̀ wá dùn tán ọlọ́run adájú kọ́. wàdúrà. bọ́lọ̀hún òbúra tẹ́lẹ̀ ọ̀rọ̀ wo lọ́wọ́ sọ tí ó kúrọ́. àpáńdétọ́ ga kọ́sẹ̀ máa búra fún ẹ̀dá àmọ́ kọ́kà náà ó lè balẹ̀ ìbúra lọ́kọ́kọ́ gbé wá ó gbé búra wá síwájú. wàdúrà. ó ní ọgbẹ́ búra ó ní mo búra èmi ọlọ́run mo búra àwọn àsìkò àṣẹ tó tóbi lọ́dọ̀ ọlọ́run òru àsìkò àṣẹ ni àsìkò tó ṣáájú òru àsìkò àṣẹ ni àsìkò tó rú lọ́sàn àsìkò àṣẹ ni àsìkò tó sàn di òru tí lágbo báyìí ọlọ́run kò fi búra. wàdúrà wal-layli idha saja. ọlọ́run ní ìgbà tí ọ̀sán dòru à ń lò lọ báyìí tó bá ti ṣe fẹ̀ẹ́ tí tó di aago méje ànífẹ́ ra mọ́dáadáa aago méje àgbo ó ti jí padà ọlọ́run mo fàṣikò méjèèjì yẹn búra fún ọ. máa wá dàgọ̀rọ̀ kíkà ọmọ bọ́lá. ọ̀rẹ́ mi abá. wọ́n wá
ودعك wọ́n wá ń fọkàn sí pẹ̀lú ọlọ́run ìdọ̀ dára rẹ̀ wà pọ́ọ́tì yìí ní dáṣí ọmọ ní pọ́ọ́tì èsì ní kọ́ọ̀lẹ̀ kò sí èkì ọ̀sẹ̀ rẹ̀ lé ní tí wọ́n ń ròhun kò rí bẹ́ẹ̀ o ó láwọn kankan tá à yẹn jù ni ọlọ́run á bá bọ̀ wáyé pé. وللآخرة خير لك من الأولى. ọlọ́run ní kí ló sì wá nínú tí ì ṣe fún ọ. wọ́n dà ní ha. الآخرة خير لك من الأولى. ọlọ́run tó rí lójú ayé rẹ̀ yìí wọ́n dà ní ha ìrátò ẹrù lákà mẹ́rin lá ní tí ó ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ yóò dùn tójú rẹ̀ lọ wọ́n dà ní ha ìrátò. خير لك من الأولى. wọ́n ní ẹnu àyà kan òun ló bí sájà. وللآخرة خير لك من الأولى. ló tún fẹ́ ṣe fún tó fẹ́ ju tójú ẹ̀ lọ. wọ́n lòun ló bí sájà ìgbà tó wá parí iṣẹ́ ọlọ́run á sọ yí pé ìsá. إذا جاء نصر الله والفتح. báyìí yẹn bá fẹ́ kọ́kọ́ balance ló kọ ní òdì jẹ. ẹrú kọjá fa. لا إله إلا الله. tí ayé yẹn bá balance ẹlòmíì ó kọ́ lọ́ba tiẹ̀ jẹ́. àwọn tó bí wa tí wọ́n ti lọ tá a kẹ́kọ̀ọ́ lára wọn bàbá wájú ọkàn wọn ń sàlọ̀lá ẹnìkan wá wá láti dálẹ̀ kì í sì lọ rí ọ̀sà dọ̀bálẹ̀ wọn láyé dọ̀bálẹ̀ lẹ̀ yìí sàn sunkún bàbá wọn tún wéé fún mi ni bàbá ní kí ló ṣe ọ́ ọ̀rọ̀ ń tiẹ̀ dojúrú òun dàgbà ọmọ ogójì ọdún òun ò ríyàwó òun ò bímọ òun ò ní sàṣàǹkà bàbá ló ti tó pé nujú ẹnu wọ́n jẹ́ kírun tán wọ́n á sàrọ̀ láwọn akírun tán nígbà akírun tán wọ́n á bá wọn kí ló kọ̀ ẹ̀ wá sọ fún wọn wá dákẹ́ sí àwọn òbí ẹ̀gbọ́n ní wọn rẹ̀ pé kí wọ́n tún súnà rẹ̀ sí wọ́n pẹ̀ràn bí wọ́n tún súnà rẹ̀ sí ọ̀nà ọ̀là fún ọ. ó kọ lásán wọ́n sì pẹ̀ràn pa wọ́n tún súnà ṣe gbogbo nǹkan rẹ̀ sì yìí. so àwọn àgbàlagbà tí wọ́n ti lọ wọ́n dẹ̀ kẹ́ wò so ó kọ. إذا جاء نصر الله والفتح. wọ́n tẹ̀ kankan rì láàrin ọlọ́run àtànẹ́bì wọ́n tó rúbọ̀ sí ti ń jẹ́ ìsá bí ẹni tí wojọ́ ní tàwa nínú ẹjọ́ tẹ̀yìn náà láti yíwò ó ti pọ̀ jù ẹ jẹ́ kí president vice president tún ó dé nítorí bá ti dé ní ti gbogbo ọ̀rọ̀ òun ti yanjú ọ̀dọ̀ mi ẹjọ́ dé èsì lọ́lọ́run fún ànẹ́bì pé ìsá ìròjọ́ máa ìsá. جاء نصر الله والفتح. ìwé tí násùrù bá ti dé. الفتح. o lè rí fatihu àfi kí násùrù ọkọ̀ dé wẹ́pọ̀ ní ọkọ̀ọ̀kọ̀ wà bọ́ọ̀lù tó sí. báwọn ti ń dákùn rẹ̀ ọ̀bá tán ò lè rọ́nà lọ. Lọ́sọ̀rọ̀ bá dé fúri ànábì. Wàlbátìmù. Tí Fátìmù bá dé fúri ànábì. Ràìtà náà gàdúgbò nàbí dùnìlà àbúrájá. Lọ́sọ̀rọ̀ yẹn ni pé gbogbo ogun tí ń jà nábì tán lójú ayé ẹ̀ wọ̀ jagun mọ́. Fátìmù rẹ̀ ni pé gbogbo èèyàn wá ń rọ́ sínú ìsìlámù lójú ayé rẹ̀. Ó wá lò 90 days lẹ́yìn ìgbà tí súrà yẹn sọ̀kalẹ̀ tán ànábì lọ àti wà láyé tá a náà sá. Èdìkúrú nàbí dùnìlà àbúrájá. Àwọn èèyàn tí wọ́n máa wọnú ẹ̀sìn níjọ àsóhun nìtúmọ̀ wà lálẹ́ a. Ìrọ̀túndà ìlú lágàmì ìrẹ́lẹ̀ wọlé ọlọ́tọ́wà ìwé tí bàrà kúkà bá bẹ̀rẹ̀ dá. Fún ajáda ifati. Nasrullahi wal fatih. Nasrullahi wal fatih. Nasrullahi ifati. Àṣẹ ràyẹ̀tà náàṣà Yẹ́dígúnlá bílíọ̀nù àbúrájá. ọlọ́run rẹ̀ ti wí àyà ń kalẹ̀. Àmọ́ kèsojú ànábì àwọn tí ó lò ń bọ̀. Nígbà tásìkò àwọn tí ó lò dé ló fẹ́ yí jáde. Ràyẹ̀tà náàṣà yẹ́dígúnlá bílíọ̀nù àbúrájá. Ó gbé yí jáde gan, mo dáde nǹkan tí mo ti fọ́ rẹ̀ mi. Nígbà wà lálẹ́ àìrájú ẹ̀rù lábẹ́. Bàbá náà ni òun náà. Ojú tí ọ̀dà àjẹyìn rẹ lọ, ojú tí ọ̀dà àjẹyìn rẹ lọ náà ni pé kò lè rẹ tó gbé lẹ̀. Bọ́ bá fẹ́ dàdé ìpọ́fẹ́ rẹ̀ báyìí yìí tún náà wọ àwọn kan. Tẹ́mi wọ́n yí ẹ̀mí wọ́n yí sẹ́sùn kò sí tí wọn ò lè fi ṣe.
ìwà tí wọ́n jáde wọ́n. يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. Ọlọ́run já sọ pé. Àmín. Ọlọ́run jọ̀rọ̀ ọjà.